ọ̀rọ̀ Yorùbá kan ló ní ènìyàn ò sunwọ̀n láàyè ọjọ́ abákú báyìí làá dèrè. Lẹ́yìn oṣù kan tí ọba aláyélúwà, ọba tó ń fọba jẹ, ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́ wàjà, ló dàbí ẹni pé ilẹ̀ Yorùbá tó mọ pàtàkì iyì àti ọlá tó sodo sára ọmọ Adéyẹmí. Lẹ́yìn ìpapòdà Àtàndá tí Ọláyíwọlá lọ darapọ̀ máwọn baba ńlá rẹ̀, ní gbogbo ọmọ Oòduà tó mọ̀ pé akọni ẹ̀dá àkàndá lọ́ba Adéyẹmí kẹta. Àfi kí Elédùmarè dákun jọ̀ọ́ kó yan ọba tí ó gbógo ọlá, iyì, àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ga ju Ọláyíwọlá tó rìnwàlẹ̀ àṣà lọ. Kábíyèsí aláyélúwà ọba Káyọ̀dé Adénẹ́kàn Àfọlábí Atóyèbí kejì Alápòmu tìlú Àpòmù tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Ó sọ ọ̀rọ̀ mọ́nigbàgbé nípa ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́ tó rìnwàlẹ̀ àṣà. Ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé, ká jọ gbọ́ ọ̀rọ̀ látẹnu kábíyèsí Alápòmù ti ìlú Àpòmù. Mo kí àwọn tó gbé ètò ìkàlẹ̀ lénìí, ẹ kú iṣẹ́ takuntakun. Mo kí àwọn orí adé tó wà níkàlẹ̀ àtàwọn bàbá àtògbò àtàwọn àǹbí látàárọ̀ ẹ kú jókòó. Ọlọ́run fún mi ní àǹfààní nígbà tó kù bí oṣù kan àbọ̀ kí bàbá tó papòdà láti gbà wọ́n lálejò ní ìlú Àpòmù ìgbà tí mo ń ṣe àjọ̀dún ọdún kejì ní orí ìtẹ́. Bàbá dáadáa ni bàbá wa Aláàfin Ọláyíwọlá Àtàndá Adéyẹmí. A sọ nǹkan nù ṣùgbọ́n a lè má mọ̀ báyìí. Ó dìgbà tá a bá ń nílò ìwúlò bàbá ká tó mọ̀ pé a sọ nǹkan nù. Bàbá dáadáa ni ọba àṣà, bàbá àṣà. Bí ìgbà tí bàbá ti mọ̀ pé àsìkò ti ń tó láti lọ bá àwọn bàbá rẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn, ẹni tó bá súnmọ́ wọn bí ìgbà tó ń dágbére fún wa ní àwọn nǹkan tí wọ́n ń sọ fún wa. Fún àpẹẹrẹ, ìgbà tí èmi àti bàbá bá láǹfààní láti sọ̀rọ̀, bàbá máa ń sọ fún mi pé mi ò tí ì pé o gẹ́gẹ́ bí ọba o, pé mo gbọ́dọ̀ lọ kọ́ ẹsẹ̀ Ifá. Ó pa yín lẹ́rìn àbí? Aláàfin nìyẹn, Aláàfin lè rí yẹn. Ó ní torí pé tán bá ń da Ifá níwájú òun báyìí kí babaláwo tó sọ̀rọ̀ òun ti mọ ohun tí Ifá sọ. Ó wá kù báyà yóò parọ́ àbí yóò sọ tòótọ́. Ọlọ́run dá bàbá pé púpọ̀. Ó ń sọ fún mi pé o ò tí ì dàgbà jù o, lọ máa kọ́ Ifá, pé torí pé àpótí tó jókòó lé lórí pẹ̀lú ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé wọ́n jọ dọ́gba ni o. Pé àbówò kì í pe alálẹ̀, mo ní mo máa ń pe alálẹ̀. Àbówò kì í pe àwọn bàbá rẹ̀, mo ní mo máa ń pè wọ́n. Àbáwọn kan ò kì í dẹ̀ láàmú, mo ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ní àwọn bàbá rẹ̀ ni ó mọ̀ jà fún ọ. Tó bá ti fẹ́ mọ̀ pé wọ́n kàn mọ̀ dáhùn gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé gẹ́gẹ́ bí ọba kò gbọ́dọ̀ fi ṣeré. Tílẹ̀ mo sọ pé bàbá àṣà, ọba àṣà ò ní bàbá. So ẹ̀kọ́ kan tí mo kọ́ lára wọn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, bàbá ò kì í fi àsìkò ṣeré. Ní 2020 àti mo fẹ́ gbọ́ pa àṣẹ bàbá ló kọ́kọ́ dé. Wọ́n béèrè lọ́wọ́ mi, wọ́n ní aago mélòó ló fẹ́ kí n dé? Mo ní aago 10. Ìgbà tó di
aago 9 àbọ̀ bàbá pè mí ní Ìbàdàn pé àwọn ti dé Ìbàdàn. Ìgbà yẹn Ọ̀ọ̀ni wà ní Àbújá, mi ò fẹ́ kí bàbá tètè dé, mo ní kó delay díẹ̀. Lédè kúkúrú bàbá dé láago 11, wọ́n sì dúró tiwa tá a fi parí ètò tá a ṣe. Eléyìí tí mo ṣe ń February tó lọ yìí náà, bàbá ti dé wákàtí kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ ètò. Àkọ́kọ́ wà ní Ìyẹ̀wù lọ́dọ̀ mi tí a jọ ń sọ̀rọ̀. Àwọn kan tí bàbá dẹ̀ sọ bí ẹni tó ń dágbére ni. Wọ́n ní Alapomu, wo àárọ̀ mi bó ṣe rí, wọ̀sán bó ṣe rí, tún wo alẹ́ kò sí yàtọ̀. Ó ní ṣe oríjọ́ tó wá sọ́yọ́ yẹn, ṣọ̀pọ̀ aago 5 kù ìṣẹ́jú 15 ló fẹ́ máa lọ. Tí mo ní tí n bá pe gbogbo Ọ̀yọ́ pé mo fẹ́ rí wọn ní Àtìbà, pé káago 5 tó lù Ọ̀yọ́ ò pé sátìbà o. Ó ní torí pé àwọn Ọ̀yọ́ fẹ́ràn mi. Ó ní ṣe o mọ̀dí? Mo ní mi ò mọ̀dí o. Ó ní torí pé mo nífẹ̀ẹ́ Ọ̀yọ́ ju ara mi lọ. Ó ní tìtorí náà nífẹ̀ẹ́ ìlú rẹ dáadáa o. Jẹ́ ìyà ní tìtorí wọn tó ráwọn ló jọba lé lórí. Ó ní tó bá ti nífẹ̀ẹ́ wọn, tó wá ní kán yọjú wọn fún ẹ, wá yọ fún ẹ. Bàbá ní téèyàn ò bá ti nífẹ̀ẹ́ ìlú ẹ̀, pé ọba máa ń dẹrẹ̀ mọ́lé ni o, torí ẹ̀rù máa bá láti rìn nígboro, tó bá yá ní stroke. Ó ní nǹkan tó jẹ́ kó bá pẹ́ lórí àpèrè nìyẹn. So àwọn ọ̀rọ̀ oríṣiríṣi, so mélòó la fẹ́ kà ní ọ̀rọ̀ tí bàbá máa ń bá wa sọ. Nítorí náà a mọ̀ pé a pàdánù ẹni ńlá. So àdúrà tá a máa gbà ni pé àwọn bàbá tó gbé Ọláyíwọlá Lámídì Adéyẹmí dìde, torí wọ́n kó sí inú ẹ̀ ni, àwọn náà la tún máa bẹ̀ pé ẹni tó máa tún gbé dìde ní Ọ̀yọ́ wọ́n tún jẹ́ kó ju Adéyẹmí lọ. Torí pé ṣe rí ìgbàlá ní ìyọ̀kan olólè ayé gbó. Odùduwà gan tó jẹ́ bàbá gbogbo wa, ó wá ó lọ, ṣùgbọ́n nǹkan tá a bá ṣe òun la máa ròyìn. So nítorí náà tá a bá ti rántí bàbá, ẹ jẹ́ kí inú wa máa dùn ni, torí pé wọ́n wáyé wọ́n sì ráyé gbé. Ẹ má jẹ́ ká bànújẹ́ rárá. So àwọn nítorí gbélé ayé ṣe ó ní ká tan ìmọ́lẹ̀ sí, ká wá àwọn nǹkan tó lè wúlò fún wa ní inú ẹ̀. Torí pé àwa Yorùbá tá a bá fẹ́ra kù, tá a bá ti ṣàárò díẹ̀, bá ṣe gbàgbé nìyẹn. Ìgbà t'Abíọ́lá kú, ó mì orílẹ̀-èdè, ó mì ilẹ̀ Yorùbá gan. Ṣùgbọ́n sì kò sẹ́ni tó rántí Abíọ́lá mọ́ o. Bàbá yìí ó ti lọ káàkiri, ó ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ lóríṣiríṣi topic. So àwọn nǹkan tí mo fẹ́ ká lọ máa yẹ̀wò nìyẹn. Ní tí bàbá gbáyé ṣe, ìyẹn ò lè parun láéláé, torí bàbá lọ ṣùgbọ́n wọ́n fi òun sílẹ̀ fún wa. Ní agbára Ọlọ́run, èèyàn tó máa tún ju bàbá lọ lọ́lọ́run máa gbé wá fún wa nílẹ̀ Yorùbá. Ẹ ṣé púpọ̀.